Àkàlẹ̀ ẹ kú dédé ìwòyí o. Oòduà gbè wá kò níbi ọ̀dàlẹ̀. A ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àwa la máa ṣẹ́gun ọ̀tá tá máa rẹ́yìn odi o. Ọ̀rọ̀ náà ó ń jọ bí eré. Ó ń di òru báyìí, Fúlàní palẹ̀ ogun mọ́. Àtọ́ba ti joyè lọ́kàn ò balẹ̀ báyìí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní bandit tí wọ́n ń yọ wá lẹ́nu. Àti CDA àti everybody, gbogbo wa lọ́kàn wọn ò balẹ̀ báyìí. Bí information kan, Ogun State Government kan wọ́n fìdí ẹ̀ múlẹ̀. Àwọn Fúlàní tí wọ́n arrest ní ìlú Abẹ́òkúta tó ní foreign Fúlàní tí wọ́n arrest. Ẹ dẹ̀ lọ gbọ́ ọ̀rọ̀ tí Prophet Ayọ̀délé tó sọ láìpẹ́ yìí, tó ní àwọn Fúlàní wọ́n máa attack Ṣàgámù, Ìbẹ̀jú, Lẹ́kí, bóyá Mọ́wọ́ Àdọ̀fẹ́ àtàwọn ibì kan lÉkòó. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n fẹ́ ṣe content. Ẹ bá gbọ́ sórí TikTok sí, wọ́n á ní kó lọ kéde Fúlàní, orí wọn ò pé. Nígbà táwọn kan wá tó fẹ́ pa ìran tẹ̀yìn run, tẹ́yìn bẹ̀rù, tẹ́ fẹ́ jagun láti pé kẹgbàra yín lẹ̀ lọ́wọ́ òmìnira, tẹ wá ní ẹ máa kéde tẹ bá ti ṣèdè sí Fúlàní. Wọ́n ń pa àwọn Haúsá gan tọ́jọ́ náà jọjọ́ ọmọ ìyá, wọ́n ń pa wọ́n. Tẹ bá gbéde wọn náà, wọ́n á pa yín dànù. Wọ́n á ní kó máa jọba. Àwọn aláìlọ́pọlọ lórí TikTok ń sìn, wọ́n sọ di yẹ̀yẹ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ń play orin, wọ́n promote orin Haúsá Fúlàní, wọ́n fi ń ṣe content. Ṣé nǹkan tó kàn nìyẹn? Àbí kí everybody kó múra. Ìwọ tí ó máa jọ kígbẹ́kẹ̀ jẹ́, nǹkan tẹ bá lè lò fi yọ́nà kẹ́ yọ́nà, kẹ́ ṣe ètùtù, kẹ́ gbàdúrà, kẹ́ dẹ̀ múra ogun. Kélédùmarè jẹ́ ká borí ogun, Kélédùmarè jẹ́ ká borí ìṣòro. Ẹ mú yẹn, ẹ sọ di yẹ̀yẹ́. Ṣé yẹ̀yẹ́ òun ló yẹ ká máa ṣe ń sìn? Ṣé yẹ̀yẹ́ òun ló yẹ ká máa ṣe ń sìn? Àbí tó yẹ ká múra bí wọ́n ṣe ní pa wá. Ìjẹ̀bú Òde tí wọ́n ti lọ jí Chinese gbé, wọ́n ìjẹyọ̀gbẹ́ ń bẹ̀ lánàá òde. Wọ́n tún ẹ̀ lọ fílẹ̀, wọ́n kidnap èèyàn ń bẹ̀. Ẹ ronú sí yẹn. Ibi táwọn ìjọba tún wá lé dé, tó bá náà arrest àwọn kan, tẹ bá ní ẹ fẹ́ lọ ṣe findings ń bẹ̀, ẹ tún kọ́ àwọn èèyàn láyà jẹ. Ẹlòmíì lè grant interview, wọn ò ní lè sọ̀rọ̀. Ṣórú orílẹ̀-èdè ló yẹ ká wà? Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ̀rù. Ọ̀nà dà. Orú Séríkí Fúlàní tí Adéyínká kan tó jẹ́ sọ̀rọ̀sọ̀ lórí rédíò tó lọ interview tó wà ní ìlú Abẹ́òkúta, ó yẹ kó gbé. Ó máa mọ bí àwọn pípù yẹn ṣe tọ́gá àti ìrànlọ́wọ́ tó sọ pé ilẹ̀ bàwọn jọ ní ọ̀rọ̀ kan ìyàwó ní ọ̀rọ̀ Yorùbá sí Fúlàní. Ètò ọba yìí kan Fúlàní máa ní àwọn Ọlọ́run ni. Wọ́n tí Fúlàní bá wá ṣe kan fáwọn Yorùbá, àwọn Yorùbá á máa pariwo. Àwọn fojoojúmọ́ palẹ̀ ogun mọ́. Àwa fàájì nìkan, ilé ọtí la lọ́ náwó sí, àwọn agbóbìnrin gbólóṣó gbogbo ẹ̀. Ṣé ẹ ló kọ̀ wá kàn pẹ̀lú àsìkò táwa ẹ̀? Ṣé kan tó kọ̀ wá kàn nìyẹn? Ẹ bá ṣe program, ẹ bá wa pín kiri. Gbogbo àwọn ìlú tí gbogbo ẹ̀yin tẹ wà ní news site, ẹ lọ gẹ́ẹ̀tì wíṣù àbí ìkọ̀ tẹ bá wọ̀ pé lè fi bára yín sọ̀rọ̀. Ojú lalákàn fi ń ṣọrí. Kẹ ṣara gírí bẹ gbógun ti ìwà bàdóǹgbà yẹn tí kò gbérí mọ́. Òun ni kẹ gbógun ti ọ̀rọ̀ Fúlàní bandit yìí. Ọ̀rọ̀ náà dojú ẹ̀. Ìgbà tí Sunday Igboho ń pariwo mọ́ kò kàn mí lẹ́nìbọ̀dì ń sọ wọn lè wá bíbá ẹ̀, wọn fẹ́ dàkọ́rú. Ẹ̀ ń pariwo Gani Adams. Ṣebí tó bá jà fún yín náà, ẹ̀yin èèyàn yín náà la fi bí ṣó lóore. Àrà àwọn ẹlòmíì tó sọ pé Ìgbòho jàǹdùkú ni, ó ṣe kinní kan, ó fẹ́ sá lọ, òun náà ló dé sí. Ó ti jọ ń dé bá everybody báyìí.
àràníṣẹ́ tí múra lẹ̀ àwa ti mọ̀ pé ogun wà ní nàìjíríà tipẹ́tipẹ́ yín lẹ̀ mọ̀ ẹgbẹ́sìn sórí àwítọ̀ àwọn kan ń pariwo rọ́ ẹjọ́ tí màálù bá gbọ́ pàànà bẹ́ẹ̀sì láyé mọ́ kìnnìkan irọ́ ẹ lọ́ fi tàn wá ló fẹ́ sọ gbé adé ìbẹ̀rẹ̀ sí mélòó nínú wa orúbọ tó kó sọ́wọ́ ẹ̀ tó ní gbà fún ọlọ́run ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run á ṣàánú gbogbo wa àmín mélòó nínú wa ló ní àwọn ẹ̀bọn yìí èèyàn tó bá ní owó àwọn ẹ̀bọn ilẹ̀ yorùbá bóyá mílítírì ni ẹ̀wò bọ́ tó kó sọ́wọ́ owó lọ rí lóríṣiríṣi àwọn á dúró síbẹ̀ ọlọ́mọ jẹ́ ká jìyà ọ̀rọ̀ díẹ̀ ó tó fọmọlúàbí o tó bá dénú ẹ̀ adódindi iléeṣẹ́ Koiki Media ibẹ̀ láti ń dábẹ́ ibẹ̀ láti ń fọ̀ bí òwò ẹ jẹ́ bá a máa sọ́pọ́ọ̀tì iléeṣẹ́ ẹ jẹ́ ká pín káàkiri gbogbo ọba ìlú gan lọ́kàn wọn ò balẹ̀ wọn kò lè sọ̀rọ̀ síta ni gbogbo CDA platform báyìí ọ̀rọ̀ Fúlàní ni gbogbo ibi Fúlàní bandit tí wọ́n ti ń bọ̀ àwọn kan tó fi wọ́n ṣe content tó yẹ ká ṣe content báwo èèyàn ṣe máa dira ẹ̀ ṣe content àwàdà ẹ̀yin tẹ́ bá ti gbéde wọn ó gbéde wọn yẹn ní kó máa pa ẹ́ àwọn Yorùbá ẹ̀mí olóbò yìí yẹra nù wọn lọ ń tẹ́bù lẹ́wọ̀n Fúlàní wọ́n fẹ́ wọn tó rówó màálù tó máa gbà tó yẹ máa rówó gbà lọ́wọ́ wọn ẹ lè ṣiṣẹ́ alápá má ṣiṣẹ́ ẹ̀yin yẹn tẹ́gbẹ́ ẹ̀ bímọ fún wọn yẹn lọ́ máa kọ́ padà nù tẹ́ bá ṣọ́ra ẹ̀jẹ̀ bá ṣe prógámù yìí torí ẹ̀ máa ń wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn ní ronú wọn ní làákàyè ju pé káwọn ṣáà ti jẹun tí wọn kọ́ mọ tí kò fagbó gbogbo ẹ̀yin tẹ́ ń dádúgbò rù ẹ̀dá mọ́ lé dálé mọ́ ṣoògùn tó yẹ pé àwọn tí àwọn aládùúgbò ilẹ̀ fi ń bàjẹ́ àsìkò òtítọ́ wọn Fúlàní tó fẹ́ dojú ìjà kan wọ́n yẹn ẹ̀kọ́ tàbíọ́lá Kẹ́hìndé Joseph ẹ káàbọ̀ sórí ètò Dàda Adéníyì ẹ ṣé sà ẹ bá ṣe prógámù ẹ bá lọ ẹ bá pín káàkiri ṣòro àsìkò yìí Abíọ́lá Kẹ́hìndé Joseph kò sí kan tá a máa ṣe sọ̀rọ̀ Fúlàní lẹ́yìn pé ká gbàdúrà ká dẹ̀ dira kò bá jáda lẹ́ni ẹ̀rà kò bá jáfọ́ lóko ká dẹ̀ máa ṣe pé ojú lalákàn fi ń ṣọ́rí ẹ jẹ́ ká gbogbo ọ̀nà kọ́nà tá a bá mọ̀ láti fi dáàbò bo àdúgbò wa òní ká dáàbò bo pé à ń gbàdúrà kí gbogbo máa ṣẹlẹ̀ àwọn ti wà láàrin wọn gbogbo àwọn tó ń ṣe bàtà tó ń dán wọn ń da màálù kiri gbogbo àwọn Yorùbá ẹlẹ́bọ̀dẹ̀ kan wá tún gbà wọ́n irú Portable ìsìgbà tó sọ̀rọ̀ bíi tiwọn wọn lọ́gbọ́ gbé súnmọ́ àmọ́ bẹ́ẹ̀ máa da màálù ibi tó ti ń da màálù náà lọ́ máa ti wọlé sí lára tó máa ṣe wọ́n ní jàǹbá prophetess àbí kí ni mìíràn Ògúnbá Ìyè jẹ́ Michael Èyítáyọ̀ àwọn big man wa pátí lọ ti ń náwó obìnrin lọ náwó fún ọlọ́náwó sì rí tó ṣe bàlàbàlà wọn lè náwó látẹ̀tí kó wẹ́pọ̀ fún àgbà tó bá jí wọn gbé nígbà tó gbé bá bẹ́lẹ̀ tó ti di 9 minutes lọ́ máa ṣe máa gbówó jáde wọ́n fẹ́ báyé wọn jẹ́ ọ̀run yàbọ̀ kọ́tà àṣọ máa akọ tálíkà akọ lówó kò sí ọ̀tọ̀ nìkan tó yẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀. Tí gbogbo wa bá lè bọ́ta ká jà fún protest aṣọ àwọn báńdíìtì wọ́n ṣe TikTok wọ́n ń jayé ọlọ́ba ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kò kàn mí ló ń ṣe ẹlòmíì kò kàn mí kò séèyàn kan tó fẹ́ kú féèyàn kan sí everybody máa jà fúrí ara ẹ̀ ni everybody ó máa jà fúrí ara ẹ̀ ni wọ́n ti bàálù jẹ́ jìnnà àwa gan-an ta ní à ń ṣe
à ń ṣe Yorùbá nation. Àwọn ẹlẹ́bọ̀dé wà láàrin wa, k'Elédùmarè kó bá wa túbọ̀ tú àṣírí wọn. Wọ́n sọ àwọn èèyàn di súyà. Ajíbọ́lá Alábọ̀dé Ajíbóyè, ó tọ́ lẹ sá máa gbàdúrà, àdúrà nìkan ò lè ṣe. Àdúrà, owó, ìbọn, àdá, ọkọ̀, gbogbo nǹkan tó bá gbà la máa fún wọn. Ìlú èmi tó tún lọ àtáàkì ní kínní, àwọn ẹ̀jẹ̀ sínú wọn jẹ́ kú wọ́n dàbọ̀ bò wọ́n ẹ̀bọn mú wọn. Wọ́n jọ ṣe face to face ni. Àwọn Ísírẹ́lì gan-an tó jẹ́ pé Jésù ló gbàgbọ́, Christian ni wọ́n. Àwọn gan wá náà, àwọn ló ní nǹkan ogun ìjà jù lágbàáyé. Ṣé Amẹ́ríkà ń ṣe Christian ni wọ́n kẹ́ ní nǹkan ogun? Àwa sọ pé kinní kan, ẹ má jẹ́ ká tanra wa. Ogun ti dé, ẹ jẹ́ ká múra ogun. Ogun ti dé o. Fúlàní ti palẹ̀ ogun mọ́ o. Àwa náà ẹ jẹ́ ká palẹ̀ ogun mọ́. Tó bá gbé kò wá ká gbé kò wọ́n. Ká jọ ṣe bọ́mbà tó bọ́mbà. Ìjọba kò lè dá sí kí ọ wá o. Gbogbo àwọn ọlọ́pàá tá à ń sọ yìí náà, sójà wọ́n nọ́mọ wọn níyàwó. Ẹ̀yin kan lè máa sùn sílé. Kẹ̀dá bàbá ní bàbá síta lórí sálárì tó jẹ́ pé Paris Jẹ́lílì, lórí sálárì tó jẹ́ pé kò tó kan tí wọ́n ń gbà tó jẹ́ pé ẹ̀gúnjẹ lọ́ fi ń live. Ẹ̀ tí wàá ní kó wá kú dànù kó jẹ́ àwọn nìkan lọ́wọ́ adéjá ṣe. Àjọṣe gbogbo wa ni. Tó gbogbo wa ló jọ dé bá. Àwọn tó jó lórí wa, wọ́n lè gbé pléènì, wọ́n lè travel tó máa dé. A mọ̀ wọ́n náà mọ̀dé pé wọ́n lè rí bí travel. Torí ẹ̀, ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé gidi gan. Ẹ túbọ̀ máa bá a share program bá a pín káàkiri. Gbogbo àwọn ọ̀nà tó wà àdúgbò wa àti baálẹ̀ àti CDA ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀. Báyìí máa sọ̀rọ̀ ká pàtẹ́sìn sí. Bá ṣe máa gbógun ti àwọn ẹni tí wọ́n ní wọlé sí wa lára. Gbogbo àwọn onúgbò wa, ẹ bá ti ń rí àwọn àjèjì ń bẹ̀, ẹ máa lé wọn. Ẹ máa lé wọn bọ́ta o. Ó ní wọ́n ní àgbájọ ọwọ́ kan kò gbẹ́rù dórí o. Àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká fọwọ́ wẹwẹ́ ká fọ̀tí wòsì. A lè débi tá à ń lọ. Ẹ jẹ́ ká múra gidi gan. Gbogbo àwọn bólà tó wà ládùúgbò wa, àwọn baálẹ̀ àtàwọn àtìlẹ́yìn Ọlọ́run, ẹ jẹ́ ká lọ máa sáàṣì wọn. Àwọn nǹkan burúkú táwọn lè kó bọ̀ sórí bólà kan tó jẹ́ sórí àkìtàn kẹ́ máa wọn kó àrìndì ni wọ́n. Kó má jẹ́ bẹ́ẹ̀ lọ máa tẹ̀tí kọ́kọ́ máa gbà ṣọṣẹ́ gbogbo ẹgbẹ́ títì express gbogbo ìlú ló ti yí ká. Ṣùgbọ́n wọn bá wọn ní ìjẹkújẹ tó ń jẹ òun ló fi ń kó bá wa. Àtàwọn baálẹ̀ àtolórí tún gbogbo wọn. Orí àwọn tó mú lábẹ́òkúta yẹn ń sìn. Àrímìyè tí alàkó sọ̀rọ̀ pé àwọn eléyìí wọn ìgbà tó jẹ́ pé àwọn náà ló invite wọn wọlé. Àwọn náà ló invite wọn wọlé. Kò sígbà tá à ní jagun. Ẹ má jẹ́ ká tanra wa. Àti ń sọ tipẹ́. Koiki Media máa parí Koiki fẹ́ dógun lẹ̀ o. Koiki wọ́n dẹ̀ tó ń wò yín ràn báyìí, ó ti jọ dé bọ́ lọ́gbọ́n, ó ti dé bọ́ everybody. Àtàwọn pásítọ̀. Ẹ bá lọ ẹ̀yin tẹ́lẹ̀ wá ń chọ́ọ̀chì náà. Ẹ má máa láàdù instrument wá fẹ́ ṣe ìṣọ́òru àbí ìsọjí. Kò í dandan. Kẹtọ instrument kẹ máa pariwo noise pollution sẹ́lómi létí. Tí kò bá ń bọ̀ ẹ lè tètè mọ̀. Ìgbé tẹ máa play lọ tó dìgbà tẹ́ pé wà tó bá dẹ̀bẹ̀ yín ìbọn tó ti fẹ́ tí kú ti dandan yín tọ́lẹ̀ máa tó mọ̀. Ojúlọ alákọ̀ fi ń ṣọ́rí lásìkò táwa yìí. Àwa tá à ń travel náà, ẹ jẹ́ ká máa gbàdúrà. Ẹ jẹ́ ká ṣọ́rí rìn. Ká béèrè fún ààbò tó nípọn. Ẹ jẹ́ ká béèrè fún ààbò tó nípọn látọ̀dọ̀ Elédùmarè. Elédùmarè jẹ́ ká ṣẹ́gun ọ̀tá ká rẹ́yìn odi. Òmìnira ilẹ̀ Yorùbá kó ṣojú ẹ̀mí wa. Àwọn àbọ̀jọ́ ọlọ́jọ́ lọ. Wọ́n ní bádìí ẹ bá fẹsẹ̀ wálẹ̀ ire ló wá. Ire owó ire ọmọ ẹ̀kú báàlẹ̀ ọ̀rọ̀ á jẹ́ tiwa.
àní ṣìrìn. Gbogbo tá a bá lọ báyìí àbójú rere àtàná náà pàdé. A ní lè mú wá jù báyìí lọ fún yín láti iléeṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Iléeṣẹ́ Koiki Media. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ẹ̀dùn bẹ̀ láti ń fọ̀ bí òwe. Ẹ jẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí lágbègbè wa. Ojú ọ̀nà school ọmọ wa náà ni gbogbo àwọn ẹgbẹ́ ọ̀dọ́ wa tá a bá rí àlejò ojú àjèjì. Ẹ jẹ́ ká kígbe síta, ẹ jẹ́ ká sáàṣì wọn. Ẹ má kàn jẹ́ kó jẹ́ pé kọ́ńtẹ́ǹtì wèrè kan ẹ bá ti gbọ́ Fúlàní náà nípa yín. Haúsá gan tó gbà wọ́n mọ́ra wọn pa Haúsá dànù. Wọ́n jọba torí ẹ jẹ́ kó rí yín pé o. Fúlàní ò rẹ́yàn o. Ẹ má lọ kúkú sàárà o. Ikú Fúlàní kò ṣe kú tó dáa o. Ààrẹ múra ọdún, ẹ jẹ́ ká tún máa múra ti Fúlàní báńdíìtì mọ́ o. Wọ́n ti dé o. Wọ́n ti ń wọ ṣọ́ọ̀ṣì kò síbi tó lè wọ̀ o. Ẹ tètè bójú ètùtù lẹ máa ṣọ̀nà kọ́nà tẹ bá mọ̀ kẹ́ máa gbà àti dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ tètè wá ṣé bó jẹ́ máa yán náà ni ẹ tètè lọ ṣe o. Àti CDA àti landlord association gbogbo wọn ẹ jẹ́ ká jọ gbìmọ̀ pọ̀ ká jọ ṣe o. Ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ gbogbo ara là ń dẹ́ẹ̀dẹ̀ ní ìsinyìí o. Ìwọ tó bá rí ọpọlọ láti ràbọ́n o. Ọ̀rọ̀ tá gbé fún ẹ kí wọ́n náà gbé fún wọn kò ju ẹ lọ. Wọ́n bá túbọ̀ bá lásìkò táwa yìí o. Ọlọ́pàá lè dá protest.